olè ọ̀lẹ ẹ̀sà jálejálé ẹ̀sà fọ́léfọ́lé ẹ̀sà granger ṣé mi mo bá yé àwọn ọmọ ẹ jẹ́ èmi ni John Thomas tí wà tán ọmọ ẹjọ́ lọ píndó tó lọ pokùn tó sí yín lọ́rùn ìwọ lórí burúkú játijàti àwáyé má ṣe rere ó dàbí ẹnu ṣòkòtò wèrè jálajàla ayé ẹ̀ wá gíràn bí irun wèrè olórí burúkú àwa máa rẹ òbò mọ́lẹ̀ á máa rẹ òbò mọ́lẹ̀ àṣìlé ayé wá èmi ọmọ tó ń dó ṣe láyé o àwọn méjì ẹ at 50 ní ẹ̀ náà ó tí 50 ó tí 60 50 ṣì ní ẹ̀ kókó rí burúkú ló lò ṣì ó tarú gbogbo ó tọ ọmọ kékeré. ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ó ti jáde fún màmá Esabod ó jáde fún gidi gan ní débi pé ó fún màmá Esabod ní ọ̀pọ̀lọpọ̀ ìpè nínú fọ́nrán tí ẹ̀ ń wò yìí. ẹ̀yin èèyàn wa kí ló tún ṣẹlẹ̀ báyìí ẹ jẹ́ ká gbọ́ látẹnu Lizzy Anjorin kan tí ó ṣẹlẹ̀ gangan tí ó fi ń fún ìyá yìí ní ìpè. arúgbó ọ̀sán gangan torí bára kọ́ lè máa po lórí burúkú ní màmá òun náà fẹ́ máa sọ pé òun màmá èèyàn kó lè máa jẹun ìwọ lórí burúkú ọtẹ pé àkọ́dá ayé ẹ ibi ni ìgbẹ̀yìn ibi ni ó ti fàárọ̀ ṣòfò ó fọ̀tán ṣẹ̀sìn ọwọ́ ọ̀rọ̀ lẹ́málẹ́ tó wà ìkóṣù ọ̀fun ẹ lórí burúkú olóṣìwọ́ tán ti lò onídòkúdò olè London máa ń dùn gan nígbà táwọn ń jalè ńgbà yẹn London á dùn pàtó lè ṣiṣẹ́ àfi kó o máa jalè olórí burúkú yẹ fóyè kẹ́ gbà tó délé Abọ́dẹrìn ó ba bẹ̀ jẹ́ ni olórí burúkú yẹ orò náà fi lè lọ àwáyé má ṣe lè ibi tí yẹ ti ń ṣorí burúkú kiri náà ti yọ̀tẹ́ ní òbò ìyá ẹ̀ níyẹ́ ẹ fi yarọ kú ẹ̀sà handicap olórí burúkú amúnibúni bí ẹran ọ̀bí yẹ olówó ẹ̀fọ́ lójú ọ̀tún náà fọ́ lósì ìyẹ́ ẹ̀ yarọ ìwọ náà gé lápá irú ròǹbòrùn kí ni ìyàtọ̀ yín àwáyé má ṣe rere èyí olórí burúkú ọmọ ẹ̀yán ya wèrè ìkíní ya wèrè ìkejì ya wèrè ìkẹta ya wèrè ìkẹrin ya wèrè àárín wọn ti kú ó ṣèkíní olulẹ̀ ìkejì lulẹ̀ ìkẹta lulẹ̀ ìkẹrin lulẹ̀ kò sí nǹkan kan tó fẹ́ gbé fún ẹjọ́ orí burúkú lọ àwáyé má ṣe rere lórí burúkú ẹni òfò ìwà kí dánidání èmi bí àwọ òráyè títì ẹ àwa máa fún ẹ jẹ ní inú fúnfún jẹ táwa ń fún ẹ jẹ ló ń fún wa ní dùn fún pàṣẹ ń fún ẹ jẹ yìí ó dàbí tẹ́rápì ni a bá ti gbé sí ẹ lórí báyìí olórí burúkú akídanidání ọjọ́ tó ti dáyé ó gbaṣu ìyàwó ó gbẹ́ràn ìyàwó kí làlùbáǹsì ẹ ó dá kí ló wálé ayé wá ṣe kí ló wálé ayé wá mú Esabod mo ní kí làwọn ẹgbẹ́ ń ṣe tó bá wọn ṣe ó bá wọn kọ́lé ó bá wọn ra mọ́tò ó bá wọn lọ́kọ̀ ó fi bàbá ọmọ ẹ̀ṣẹ̀ sí ìkan wà ní kinní tó ń jẹrà bá mi sẹ́ǹdẹ̀ sínú àǹkárá yìí ṣe fi nọ́mbà ẹ̀ pè ẹ́ ẹ já gbọ́ kí l'Esabod ló ṣẹlẹ̀ sọ́mọ òun jàre mò ń bọ̀ kí ló ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ mò ń gbọ́ ẹ máa gbọ́ sọ̀rọ̀ sókè olórí burúkú. ìyá àkọ́bí ni obìnrin wọn ló gbé Thomas ìyálé irúṣẹ́ wọn ló gbé jọ àṣejọ kì í ní Thomas. kí ló sọ. ìyá àkọ́bí ni obìnrin wọn ló gbé Thomas ìyálé wọn ló gbé jọ àṣejọ kì í ní Thomas ọ̀nà tó ń gbó ìgbáyàwó yéèjì ẹ mọ̀ pé tó máa ń ta. ṣẹgbọ́n kí l'Esabod sọ pé ó ṣẹlẹ̀ sáwọn ọmọ òun ó láyé wọn bàjẹ́ bí yẹn rí kí l'Esabod sọ pé ó ṣẹlẹ̀ sọmọ òun kí ló ṣẹlẹ̀ láyé àwọn ọmọ òun bàjẹ́ irú olórí burúkú yìí irú wọ ìlú fẹ́ sọ̀rọ̀ fẹ́ntì kí la wà lọ. ìwọ gbẹ̀kọ́ olórí burúkú ó gbẹ̀kọ́ ló ń ba lọ́ba jẹ́ ó gbẹ̀kọ́ lódó olórí burúkú sí social media ẹ̀sìn tẹ̀ ń ṣe nílẹ̀ Yorùbá disaster ló ti ń ṣẹlẹ̀ yẹn orí burúkú tẹ̀ ń filẹ̀ Yorùbá ṣe disaster ló ti ń ṣẹlẹ̀ yẹn ìwọ gbẹ̀kọ́ ló tàjò gbé sájò 40 years in Dublin nothing to show off the only thing tó máa ń brag ní pẹ́ ń fọ́lé kiri awo tìjẹ́ panla tìjẹ́ tẹ́jọ́ ń fọ́lé olórí burúkú ọmọ ọ̀ràn kíran asiniwáyé ọmọ olórí burúkú ó sọ fún wa pé London dùn gbà tó bẹ̀rẹ̀ iṣẹ́ ó sọ fún wa pé London dùn ó sọ fún wa àbó sọ fún wa onígbà tẹ́ ń jalè kiri ní London dùn olórí burúkú akídanidání yóò fò. sọ àgbàlagbà ní dákẹ́ fọmọdé. Ọlọ́run á bà tiẹ̀ jẹ́ ìwọ níṣẹ́ tó ń ṣe ń bí àwa tá à ń ṣiṣẹ́ rè àdẹ̀ní dákẹ́ fún ọ̀lẹ ní ọ̀lẹ bastard
lórí burúkú awáyé má ṣe rere kí ló dé tí wọ́n ṣe lọ fọmọ kékeré ní ṣáàlì kí ló lọ fọmọ kékeré fún tó bá yẹ pé mi ìnà yẹ ẹ fọ́ lójú olórí burúkú akídanidání ẹ bóyá àbá ti sá wọlé báyìí ọwọ́ mi wá dùn yálà jẹ ẹ ó wá lọ́mọdé ló ń dákẹ́ fáṣọ òjú mi lọ ni olórí burúkú akídanidání èmi tí mò ń bọ́ ẹ èmi tí mò ń fún ẹ lóúnjẹ awáyé má ṣe rere olè alápá má ṣiṣẹ́ bó ṣe rí sí mama lẹ́kọ̀ọ́ ayé ẹ̀ ti bàjẹ́ bí ẹ ṣe lọ post wípé support foundation olórí burúkú tí mo bá kó òun ní kán send owó yẹn sí olòṣì akíkanjú òtòṣì lórí burúkú atókú mákùn amọ̀nà ọ̀run má lọ aláyé kọ̀ bíi jí abẹ́fọ́ọ̀dù olórí burúkú ayé ẹ̀rún gẹ́gẹ́ bíi mú dánfó tó lọ kó sábẹ́ tírélà aṣòṣì mámọ̀ olórí burúkú ayé ẹ̀jẹ̀ rà bí orí ẹran tó ń gbé lọ sórí ta ìwọ táyé ń ṣe ìwọ táyé mú ló dá àti ọ age kó má ní nǹkan kó ríire kankan tó lè fi yan bọ̀ olórí burúkú anybody tí ò bá ti fún ẹ lówó àfi kó bà wọ́n lórúkọ jẹ́ ọlọ́run á ba tiẹ̀ jẹ́ tọmọtọmọ ẹ̀ ọlọ́run tó ba tiẹ̀ jẹ́ òní rántí tún ṣe olórí burúkú olùyà ẹni òfò awáyé má ṣe rere olòṣì olórí burúkú olòṣì. nígbà tí mo dákẹ́ ṣe ò dákẹ́ olórí burúkú. ọlọ́run á ba tiẹ̀ jẹ́ olórí burúkú ni Tina Ògúnbàwò tó máa ṣọ̀fọ̀ gbogbo ọmọ Jayden Joy àti Jessica tó máa ṣọ́kú lójú Tina Ògúnbàwò olórí burúkú awáyé má ṣe rere a lè dákẹ́ fún ẹ wọ́n ló máa lọ o lè ní ẹ lọ wáṣẹ́ ṣe olórí burúkú awáyé má ṣe rere òun tewé òun tegbò olórí burúkú á mú sundox á lọ atagógún mọ á máa tà fáwọn èèyàn fún wa léèyàn kan tó tara ẹ bímọ olórí burúkú akídanidání awáyé má ṣe rere ibi easy may run am now tó bá yẹ kó dùn ṣe òṣè ṣiṣẹ́ ṣàṣeyọrí olórí burúkú olòṣì olórí ikú òsìlè olórí burúkú kódà orí dùn gbẹrẹ bí ọmọ ebolo á ṣe èrè pàtàkì ó dàbí ẹja tó ń gé sínú ṣáwá inú titus inú geisha olórí burúkú ẹ bó ṣe rí rádaràdà ìkejì ajá olórí burúkú bàbá ẹ ló de táìbí ìjàpá yìí bàbá òfò bàbá ànújẹ́ tó yẹ kó ti mú ẹ lọ sí ròdù Ìbàdàn kí mọ́tò ti gorí ẹ fọ́ dànù lórí burúkú ọmọ. wọ ẹ orúkọ ẹ ti bàjẹ́ èyí ò lè jẹ́. ó máa bàjẹ́ á bàjẹ́ lọ́dọ̀ yìí blackmailer orúkọ ẹ ti bàjẹ́ nínú orúkọ èmi àtàwọn client ẹ tó lọ lù wọ́n jìbìtì ta lórúkọ ẹ bàjẹ́ nínú orúkọ èmi àtàwọn client ẹ tọ́lọ́pàá gbé wanted sí ta lórúkọ ẹ bàjẹ́ nínú orúkọ èmi àtàwọn client ẹ tó gbó lọ́wọ́ wọn tẹ́ ẹ talẹ̀ fún tẹ́ ẹ allocate ilẹ̀ fún ta lórúkọ ẹ bàjẹ́ nínú orúkọ mi àtọmọ ẹ tó sọ fún wa pé John kí ló fẹ́ bó bá yẹ gbogbo àwọn ọmọ ẹ jẹ́ orúkọ ta ló bàjẹ́ olórí burúkú akíkanjú òtòṣì awáyé má ṣe rere ìwọ tó ti fi rúbọ olórí burúkú orí rádaràda bí ọbẹ̀ ọlọ́kà ṣọwọ́ bí ọwọ́ ọ̀nàkì olórí burúkú ṣàyà bí orí fáànù ó dàbí áńgá yíbò orí rádaràda gbogbo òbó ti dìràn gbogbo inú ibi tó ń sùn inú bẹ̀rẹ̀ gíráǹdì tó sùn tó pè nílé olórí burúkú ó lọ ra ẹni ó fi borí chíà ẹni kò rówó ra chíà olórí burúkú akídanidání orúkọ ẹ bàjẹ́ lórí burúkú awáyé má ṣe rere ẹni òfò ẹni ìbànújẹ́ á bàjẹ́ lójú tiẹ̀ á bàjẹ́ lójú àdó tòṣì á bàjẹ́ lójú ẹ̀yin olórí burúkú blackmailer ìgbà tẹ́ ẹ̀rí kankan ṣe aṣọ òsì lọ́rùn yín góòlù ẹ̀rí lò owó oúnjẹ ẹ̀rí jẹ iṣẹ́ ẹ̀ní á bàjẹ́ wọ́n bá lórúkọ èèyàn bàjẹ́ ọmọ pé wọ́n gangan tiẹ̀ bàjẹ́ ayé ẹ̀ bàjẹ́ ẹnu ara ẹ ló fi sọ́nsìn jẹ́ àtúngbọ́ ẹgbọ́ kí ló sọ fún wa ń sìn ìwọ ló kúkú sọ ìwọ ló sọ fún wa ẹgbọ́ ẹni tó sọ páyé èèyàn kan bàjẹ́ ẹ wá gbọ́ lórúkọ òun bàjẹ́ olórí burúkú ó rí recognition kan fún mi àwọn pátí mo tún gbé síta nìyẹn o èmi tí mò ń gbowó kí n tó lọ sí venti ó ní jẹ́ èèyàn tó máa fi ṣánkù olórí burúkú ẹ̀yin èèyàn ẹjọ́ ẹ bá wa gbọ́ ká ní tí ẹ bàjẹ́ inú Tina àkọ́bí Esabod àti gbogbo ọmọ Esabod ẹ gbọ́ ẹ máa gbọ́. ẹ mọ̀ pé tó máa ń tagbó tó máa gbé bébí sí i tó máa gbé bébí sí inú mọ́tò ọlọ́pàá olùtàwọn tó mímọ́ kó pọ̀ léde ìgbógun. ó ní mọ̀. ọmọ gbèsè tí ó da gan ni kan. ẹ gbọ́ ẹ gbọ́ sọ̀rọ̀ sókè olórí burúkú ọlọ́run bí ọrùn jìráàfù awáyé má ṣe lè very dirty. èyí àkọ́bí mi obìnrin wọ́n ló gbé tọ́mọ́sì lálẹ́ wọ́n ló gbé jọ àṣejọ́ kí ni tọ́mọ́sì ìbáyàwó méjèèjì. àwa lórúkọ ẹ bàjẹ́ ní èmi àtàwọn ọmọ àtọmọ ọmọ ẹ àwọn ọmọ ẹ méjèèjì Junkin Nation
ẹ̀sà jọǹkì àbí olórí burúkú Thomas yẹn wà tí ẹjọ́ mu gbókọ́ ni ebi ibi gbó ló ti rèpù Tina ìwọ àti Tina jọdọ pa ni ó jọ kó padà hàǹgì ó wá ń sọ fún wa kó orúkọ èèyàn kan bàjẹ́ téèyàn gidi kan bá fẹ́ ṣe nǹkan rere Lizzy Anjorin is a necessity àbí tó bá fẹ́ ṣe patí tó bá ríru Lizzy ń bẹ̀ ṣé ni ò ní dùn